hello. Ẹ̀rọ ẹ̀ka lẹ́sà. Ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. Ẹ jọ̀ọ́ tí mò ń là kọjá ni wípé ẹ̀wọ̀ ó tẹ̀ tí ibẹ̀ ti sùn mi. Mo ní ọmọ kan ní yunifásitì, ọmọ 21 years, àfi 3 years ni mo ti ń dágbé bùkátà yẹn. Tẹ́ pé kò sí fámìlì kankan, kò sí fámìlì bàbá, even fámìlì ìjọ, kò sí anybody tó dá sí ìfẹ́ pé mi nìkan ni àdájọ́ àdásọ. Business bíi márùn-ún mo ti ṣe tẹ́ pé ó kó láfẹ́ pé kò tó ìrànlọ́wọ́ kankan. So nǹkan tó wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ni wípé èmi gan ṣèwé tó yẹ kí n lọ nígbà tó tó stage kan mo pa iléèwé yẹn ti pé kí ọmọ ìjọ kó lè gbé èèyàn. Nígbà tí bàbá ẹ tó wà ní kékeré tí bàbá ẹ fẹ́ mú lọ sí ìgbà ilé fọmọ mi sílẹ̀ àmárì àdẹ̀ṣègbéyàwó mistake wáyé ni. Ibẹ̀ ní ilé fọmọ mi sílẹ̀ òkè àtẹ̀yìnbó ti jẹ́ nígbà ògbé lọ́dọ̀ àwọn òbí mi ègbé ní ilé onílé mi. So wọ́n dẹ̀ fi mo mọ nǹkan tó jù mí rí sómi ilé fi ọmọ mi lọ́sìn bá mi mú nǹkan mi màá tọ́ nǹkan mi. Ọmọ yẹn ó wà ní final year báyìí mo ṣe bá ń sọ̀rọ̀ yunifásitì ló wà final year ló wà ọdún ló máa parí. Ó wá ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ní wípé ọmọ yìí ti bá wá ń pè é kò ní jẹ́ kọ̀ bí kò fi fóònù ẹ̀ sí flight mode sí do not disturb. Màá wá pé láti bóyá bí over 2 years báyìí ló ti ń ṣe báyẹn. Ìgbà tó bá wù ló máa wálé. Tí n bá tún send message sí kò ní reply. Kìíní ẹ̀ wá jẹ́ ọgbẹ́ ọkàn fún mi wípé ọmọ tí mo fi àárọ̀ ayé mi tí mo fi sìn wípé kó lè dáa fún. Tó wá di wípé tó bá ṣe tó ó ti ṣe dáadáa. Mo wá ń pè ó wá wùwà báyìí sí mi kò wá mú inú mi dùn láti àárọ̀ títí di alẹ́. Pé kìíní yẹn ti wá fẹ́ di ó ti jẹ́ kí n ní depression pé ṣé èmi gbogbo ní mi mọ̀ nǹkan tí mò ń ṣe ni àbí kí nǹkan tó ń ṣẹlẹ̀. Mo kàn fẹ́ kẹ́ gbà mí níyànjú ni kí ni mo lè ṣe because ó ti sú mi. Ṣé ẹ ti remarry? Mi ò tí remarry. Kí ni age ọmọ yẹn? 21 years ni. Kí ni age ti yín mà? 41. Why tẹ́ remarry mà? Ìgbà tó yẹ pé nǹkan tẹ́mi hàn ní ìfẹ́ máa ní gbogbo àwọn tí mo bá pàdé tí kan sọ wípé àwọn fẹ́ fẹ́ mi tó dẹ̀ jẹ́ pé wọn ò ní serious. Èmi ò dẹ̀ ẹ́sìn láti jẹ́ kí èèyàn kan máa sọ mí di dead woman. Mo ti gbọ́. So mo ní láti dúró sórí ọwọ́ mi. Ọwọ́ yín ó dà bẹ́ẹ̀. Ẹ já lọ síbi tó kàn ẹ gbé wá sórí ètò gangan. Ó dà bẹ́ẹ̀. Ṣé ẹ mọ school ọmọ yẹn ni ẹ lè lọ bá ń bẹ̀ ni mà? Mo mọ school ẹ̀. Ẹ wá tẹ̀ wá lọ síbẹ̀. Mo dẹ̀ máa ń lọ torí wípé course ni mo department ẹ̀. Ẹ wá tẹ̀ wá lọ síbẹ̀. Course tó ń ṣe kò ń ṣe course tó ṣe wípé èèyàn lè máa rí wọn time to time báyẹn. Bọ̀ nǹkan tó ń dùn mí ni wípé tí n bá tẹ̀ ń pè é tó bá rí ní sọ. Ẹ lò mà. Ẹ mọ̀ jẹ́ ó dùn yín, ẹ lò mà. Yes, sir. Ẹ lọ sí department ẹ̀ so ti yé yín. Ẹ rọmọ látọdún méjì sẹ́yìn. Ẹ dẹ̀ mọ school tó wà. Ẹ lọ sí department ẹ máa bá ń bẹ̀. Ẹ lọ síbẹ̀ lọ béèrè ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀. Ẹ lọ síbẹ̀ náà. Ǹjọ́ tí ẹ wá school lótìtọ́ bóyá kò tiẹ̀ sí school gan kọ́ bóyá kò sí school gan. Gẹ́ẹ̀sì ni wáìsì sá ẹ má bínú sá o. Nǹkan tí mò ń sọ ni pé kò ń ṣe pé kò wálé. Ó ń wálé ìgbà tó bá wù ló máa wá. Ṣẹ́yìn lẹ sẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni èmi náà ni mò ń lọ sí school èmi náà ni mò ń sẹ́ǹdì owó sí ìwé ìṣèlú. Tó bá ti wá ní ìdí nǹkan ló máa ń pè. Ṣé ẹ ti wá pè ẹ ti jọ jókòó ti jọ sọ̀rọ̀ yín méjèèjì? Àìmọye ìgbà mo ti pè kódà mo tún ti bẹ́ẹ̀. Ẹ lò mà. Ètí màá sọ fún yín lélẹ̀ mà. Ètí màá sọ fún yín lélẹ̀. Ìwọ tó bá jẹ́ single mother tó bá jálàdé òfin kan ṣe rẹ̀. Òfin kan ṣe rẹ̀. Ṣé rí ọkùnrin tí ó fún yín lóyún yẹn ń gbà yẹn ń kọ́ ṣé òun ti remarry tí ó ti move on pẹ̀lú láìvẹ̀? Ó ti bímọ 3, ó ti remarry. Òun ò ní dúró ti ẹ̀ bẹ́yìn ṣe dúró yẹn dá ti yín náà. Òun yẹn dá. Òun ti move on pẹ̀lú ìgbésí ayé tiẹ̀. Ṣé ẹ̀yin àti ẹ̀ tún fa wàhálà kankan lórí ọ̀rọ̀ ọmọ yẹn ni? Kò tiẹ̀ dá sọ́mọ kódà kò mọ ibi tọ́mọ ń gbé gan kò mọ ibi tí mò ń gbé kò mọ bọ́mọ yẹn ṣe ń lè kò sí fámílì ẹ̀ kọ̀ọ̀kan tó mọ ibi tọ́mọ yẹn ń gbé. ẹ mọ̀ tí màá sọ fún yín mà èyí tí màá sọ fún yín pé ẹ kún fún àdúrà dáadáa
kẹ́ẹ̀dẹ̀ lọ sí department ẹ̀ ṣọ́rọ̀ mi ti yín mà tó bá ṣe é Yes, ṣe sir. tó bá ṣe é ṣe ẹ lọ sí school yẹn ní ìfakọ́tì yẹn gangan ẹ lọ rí ẹ lọ sọ̀rọ̀ ọmọ yẹn fún kàn invite ẹ kó jókòó kẹ́yìn náà jókòó kan jọba yín sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ṣọ́rọ̀ mi ti yín mà ẹ lè gbé gbèsè yẹn ẹ lè gbé gbèsè ẹ má bínú sí o ṣọ́rọ̀ mi ti yín. Ó dẹ̀ sọ.